Gen Z don finish school, fake life everywhere, iPhone 45. Okay na. Ẹ̀yin tí Apankufor team ibo lẹ wà, ẹ̀yin tí apá ṣe é wà ńbẹ̀ àbẹ́ ẹ̀ sí ńbẹ̀. Ó dà, tẹ́ ẹ bá wà ńbẹ̀ ó yẹ jẹ́ ká jọ wo Gen Z school ọmọkọ́mọ. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká jọ yànnà náà sinimá yìí. Ẹ kú kalẹ̀. Welcome back to my channel Leyin Itage. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kan ṣalábàpàdé ìkànnì yìí lórí YouTube, ẹ má ṣe méní ṣe méjì o, ẹ bá wa subscribe sórí bíbá yìí náà kí ẹ dẹ̀ click notification bell yẹn, torí bí la ti ń ṣe àtúpalẹ̀ sinimá lédè Yorùbá ó dẹ̀ ń dùn gbọ̀ngbọ̀n máa ń kàn sí. Kí ni tí mo mú wá fún yín lónìí? Ó ti ń show lórí Apankufor TV, Gen Z school ọmọkọ́mọ. Ṣé ẹ fẹ́ rẹ́rìn-ín? Ẹ fẹ́ kọ́gbọ́n? Ó yá ẹ ká lọ wo Apá àti Okele nínú Gen Z school yìí. Kẹ́ẹ̀ká wo gbogbo àwọn ọmọkọ́mọ pátá kí ló ń ṣẹlẹ̀ nínú school náà. Eléyìí ò ní agbára. A fun, chaotic and social relevant comedy perfect for vibes and laughter with a message. Ẹ máa like ẹ máa enjoy ẹ gan. Ṣé ẹ ń retí part 2 àbẹ́ ẹ̀ tí ẹ retí? Apankufor lẹ́nujọ́ mẹ́ta yìí apá ń fún wa back to back ní. Kí ni àwọn èèyàn rate sinimá yìí? 7.8/10. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tí yín? Ó yẹ iná rate ẹ̀ náà. Àbẹ́yìn ò tí ì rí, ó yẹ máa lọ sórí Apankufor TV báyìí kẹ́ ẹ lọ wò. Tẹ́ ẹ bá ti wá wò tán ẹ máa padà bọ̀ ní Leyin Itage kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín sílẹ̀. Gen Z school sinimá yìí ó dùn gan, ó nítumọ̀. Ọlọ́run ẹ máa like ẹ o, mi lè parọ́ fún yín náà. Àwọn olówó à ń bẹ̀ tẹ́ ẹ fẹ́ rí, àwọn tẹ́ ẹ fẹ́ rí náà ní jàre. Hussein wà nù ẹ̀, Ọlọ́run mọ̀. Apá wà ń bẹ̀. Gaji, Dr. Gaji ọkọ̀ òkú kọ́kọ́rọ́ mọ́ṣúárì, àwọn ló ń ṣe àwọn ló. Ṣé àmọ́ pé gbogbo àwọn tí mò ń dárúkọ ẹ̀ comedian ni wọ́n. Ọmọ àlè yìí náà wà nù ẹ̀, Tosin Olaniyan wèrè lọ́mọ ẹ̀ wèrè, ó ti ya wèrè gan-an. Tosin náà wà nù ẹ̀. Ẹ̀yin tí Apankufor gangan, Rufai Bukky, ẹ wò ògbólúkẹ́ gbogbo wọn ló kóra wọn sínú sinimá yìí. Ó dẹ̀ máa dùn, ó ní agbára. Ẹ wò sinimá yìí ò kì í ṣe sinimá kan lásán tó yẹ ká máa wò náà. We need to watch this one. Gen Z school Yoruba movie. Gen Z school movie review. Yoruba comedy 2026. Latest Yoruba movie. Apa comedy movies. Okele Yoruba movies. Nigerian comedy movies. Nollywood comedy 2026. Gen Z lifestyle Nigeria. Fake life Nigeria. Yoruba school comedy. Leyin Itage review. Trending Yoruba movies. Ẹ̀yin náà ẹ lọ wo sinimá yìí lónìí. Tẹ́ ẹ bá ti wá wò tán ẹ padà wá sí orí ìkànnì yìí. Kẹ́ wá ṣe kíni, kẹ́ ẹ fi review yín sílẹ̀. Báwo lẹ̀yin ṣe máa rí ìtẹ̀ náà? Ẹ fi sílẹ̀ mi báyìí. Ẹ jẹ́ kí n ṣẹnu dédé ṣíbí kí n tún lọ sórí YouTube kí n tún lọ wo nǹkan mi. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.